ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa kú àbọ̀sábẹ́ oore ọ̀fẹ́ tí òní. Orúkọ mi ni Timothy Olútúndé Ọláwuyì láti inú ìjọ Nazareth Baptist Church ọ̀gá ńlá ní agbègbè Àpáta ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù Kristi, Ọlọ́run òtítọ́, a gbé orúkọ mímọ́ yín ga fún oore ọ̀fẹ́ tí a tún rí gbà láti jẹ́ alábàápín nínú ọ̀rọ̀ yín lówùrọ̀ yìí. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé èrò yín sí wa èrò rere ni. Bàbá, ẹ gba ọpẹ́ wa o. Gẹ́ nígbà tí ẹ ṣetán láti bá wa sọ̀rọ̀, àwọn olùgbọ́ wọ̀nyí, ẹ̀mí mímọ́ ẹ bá mi fún wọn létí gbọ́ àti àyà ìgbà ọ̀rọ̀ sí. Agbára àtòrí ọ̀fẹ́ tí wọ́n fi mú lò lẹ́yìn rẹ̀, Olúwa bá mi fi fún wọn. Olùsọ ọ̀rọ̀, ẹ̀mí mímọ́ látòkè ó yá mí sí. Agbára yanu kó o sì máa sọ̀rọ̀ nítorí pé mo tì ọ́ lẹ́yìn. Ayérayé, bá mi gbé wọ ìránṣẹ́ rẹ kí ọ̀rọ̀ náà kó sì so èso rere ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àkòrí ọ̀rọ̀ mi ti àkókò yìí òun náà ni ṣùgbọ́n nípa gbogbo rẹ̀. Ṣùgbọ́n nípa gbogbo rẹ̀. Bíbélì kíkà wa ni a ó rí nínú orin Dáfídì orí 105 ẹsẹ̀ 8 sí 15. Orin Dáfídì orí 5 orí 105 ẹsẹ̀ 8 sí 15. Ẹgbọ́n tí Bíbélì wí níbí. Ó ní ó ti rántí májẹ̀mú rẹ̀ láéláé, ọ̀rọ̀ tí ó ti pa láṣẹ fún ẹgbẹ̀rún ìran, májẹ̀mú tí ó bá Ábúráhámù dá àti ìbúra rẹ̀ fún Ísákì. Ó sì gbé èyí náà kalẹ̀ lé òfin fún Jákọ́bù àti fún Ísírẹ́lì ní májẹ̀mú ayérayé, pé ìwọ li èmi ó fi ilẹ̀ Kénáánì fún ìpín ilẹ̀ ìní yín. Nígbà tí ó ṣe pé kíún ni wọ́n wà ní iye ní tòótọ́, díẹ̀ kíún wọ́n sì ṣe àlejò nínú rẹ̀. Nígbà tí wọ́n ń lọ láti orílẹ̀-èdè dé orílẹ̀-èdè, láti ìjọba kan dé ọ̀dọ̀ àwọn ènìyàn mìíràn, òun kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣe wọ́n ní ìwọ̀sí. Nítòótọ́ ó bá àwọn ọba wí nítorí wọn. Ẹsẹ̀ 15 tí màá ti dánu dúró fún àgbéyẹ̀wò ní àkókò yìí wípé pé ẹ má ṣe fi ọwọ́ kan ẹni àmì òróró mi, kí ẹ má sì ṣe àwọn wòlíì mi ní ibi. Eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run jẹ́ olótìtọ́. Bíbélì ni ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. Òun kì í ṣènìyàn tí ó ṣèké sí ọ̀rọ̀ rẹ̀. Kì í wí bẹ́ẹ̀ kó má ṣe bẹ́ẹ̀. Kì í ṣègbè, kì í da ọ̀rọ̀ rẹ̀. Ó dúró ti ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ Bíbélì ní ìyè ni, ẹ̀mí ni, ó wà títí láéláé. Ó ní bí ayé àtọ̀run bá kọjá títí nínú ọ̀rọ̀ òun, kì yóò lọ ní àìṣẹ. Tí a bá wo ẹsẹ̀ wúrà yìí, ṣùgbọ́n nípa gbogbo rẹ̀. Ká wá kọjá lọ síbi tí a ti ka Bíbélì yẹn, á lè yé wa dáadáa. Ó ní ó ti rántí májẹ̀mú rẹ̀ láéláé, ọ̀rọ̀ tí ó ti pa láṣẹ fún ẹgbẹ̀rún ìran. Tí a bá kíyèsí ibi tí Ọlọ́run ti bẹ̀rẹ̀ májẹ̀mú rẹ̀, ó bẹ̀rẹ̀ lórí bàbá Ábúráhámù, kọjá lọ sórí ọmọ rẹ̀ Ísákì, kọjá lọ sórí ọmọ rẹ̀ Jákọ́bù, tí a gba orúkọ rẹ̀ dà sí Ísírẹ́lì nípasẹ̀ àwọn ọmọ rẹ̀. A ó kíyèsí pé Ọlọ́run ó jẹ́ Ọlọ́run májẹ̀mú. Ọlọ́run kò fi májẹ̀mú rẹ̀ bá ẹnikẹ́ni ṣeré. Bí ó bá ti sọ̀rọ̀, á dúró ti ọ̀rọ̀ rẹ̀. A máa retí ìgbà tí ọ̀rọ̀ yẹn yóò wá sí ìmúṣẹ, nítorí pé òun ló sọ ọ́. Kì í ṣènìyàn tí ó sọ pé bẹ́ẹ̀ ni, tí ó ti sọ pé bẹ́ẹ̀ kọ́. Tá a bá wá rí Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó dúró ti májẹ̀mú rẹ̀, gẹ́gẹ́ bí ibi tí mo kà yìí, a ó rí wípé májẹ̀mú tó bá àwọn tí mo dárúkọ wọ̀nyí dá,
ó sì ti májẹ̀mú rẹ̀ lẹ́yìn. ó ní ó gbé eléyìí kalẹ̀ fún Jákọ́bù gẹ́gẹ́ bí òfin. ó ṣèlérí pé òun ó sọ irú ọmọ Ábúráhámù di orílẹ̀-èdè ńlá. Ọlọ́run múṣẹ nínú ìgbà tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì. ó kó wọn jáde kúrò ní ilẹ̀ Íjíbítì. ó ní òun mú wọn lọ sí ibì kan, ilẹ̀ Kénáánì là ń pè é, níbi tó ń sàn fún wàrà àti fún oyin. Olúwa gbé ìgbésẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí í mú wọn lọ. ọ̀pọ̀ tí ó bá débẹ̀ nítorí orí kunkun àti àìgbọràn àti àìnífẹ̀ẹ́ Ọlọ́run tàbí ìgbàgbé sí oore rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò dé ilẹ̀ ìlérí yìí. nítorí pé kíni? nítorí pé àwọn Yorùbá ní wọ́n ní oore pẹ́ aṣiwèrè gbàgbé. oore tí Ọlọ́run ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì ní ọ̀nà aginjù lọ sí ilẹ̀ Kénáánì yẹn, tó bá jẹ́ pé lótìtọ́ ni wọ́n bá farabalẹ̀ ni wọ́n bá ronú lé lórí ni, a ó rí i pé gbogbo wọn láìkú ẹyọ kan ni wọ́n bá dé ilẹ̀ ìlérí. ṣùgbọ́n nítorí pé wọ́n jẹ́ ẹnìkan tí wọ́n jẹ́ olórí kunkun, bí Ọlọ́run bá ti ṣe wọ́n lóore, wọn kì í pẹ́ gbàgbé oore. gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kò yẹ kí a máa gbàgbé oore tí Ọlọ́run ń ṣe fún wa, tó lónírúurú ọ̀nà nígbà ń ṣe wá lóore. bá a bá ti ké pè é, á dá wa lóhùn, inú rẹ̀ ò kì í dùn táwa bá wà nípò ìbànújẹ́. Ọlọ́run nífẹ̀ẹ́ wa lọ́pọ̀lọpọ̀, ìdí náà nìyẹn tí kì í fẹ́ fi wá sílẹ̀. ó ní àwọn ọmọ Ísírẹ́lì, ó ní ṣe bí díẹ̀ péré ni wọ́n. àwa náà mọ̀ wípé 70 ó lé tíntín òun náà ni àwọn tí wọ́n kú láti ibi tí Jákọ́bù wà kó tó di pé wọ́n wá sí ilẹ̀ Íjíbítì. nígbà tó délẹ̀ Íjíbítì ńkọ́, ẹ wo ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó sọ wọ́n dà. kí ni wọ́n? ó sì sọ wọ́n di orílẹ̀-èdè lóòótọ́. Ọlọ́run jẹ́ ẹni tó dúró ti ọ̀rọ̀ rẹ̀ yẹn kì í fẹ́ dà á, torí pé ó ní ọ̀rọ̀ òun, ó lòun gbéga ju orúkọ ara òun lọ. ó ní ẹsẹ̀ 14, ó ní òun kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣe wọ́n níwọ̀sí. nítòótọ́ ó bá àwọn ọba wí nítorí wọn. àwọn wo? àwọn ọmọ Ísírẹ́lì. àwọn wo? àwọn ọmọlẹ́yìn Kristi. àwọn wo? àwọn tó ń pa òfin Ọlọ́run mọ́. àwọn wo? àwọn tó bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀, kò ní jẹ́ kí ẹnikẹ́ni kó ṣe wọ́n níwọ̀sí, kò ní jẹ́ kí wọ́n rẹ́ wọn jẹ, kò ní jẹ́ kí wọ́n yàn wọ́n jẹ débi pé bóyá wọn ó tiẹ̀ gbé ogun tì wọ́n. gbogbo ọ̀nà ni Ọlọ́run gbà máa pa wọ́n mọ́, dáàbò bò wọ́n, gbà wọ́n lọ́wọ́ kìnìún ayé, lọ́wọ́ Sátánì. ó ló bá ọba wí, kò sí ẹni tí Ọlọ́run ò lè kàn kó tó bá kọjá ààyè rẹ̀ sí ìránṣẹ́ rẹ̀. kò sí ẹnikẹ́ni tí Ọlọ́run ò lè bá wí. ọba ayé kan ń jẹ́ orúkọ, ó ń jẹ́ orúkọ mọ́ ọba ọ̀run lára ni. kò sí ẹnikẹ́ni tí Ọlọ́run dá tó kọjá ìbáwí. bí ẹnikẹ́ni bá wá sọ pé nítorí pé òun ní agbára, òun ní ipò, òun mọ̀ọ́yàn, pé kò sẹ́ni tóun ò lè yàn jẹ, kò sẹ́ni tóun ò lè báwí, kò sì sí ẹnikẹ́ni tó kọjá ìbáwí lọ́dọ̀ òun, kírú ọkàn bẹ́ẹ̀ kó máa rántí wípé tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run ló dojúkọ, yóò kùnà nínú ìbáwí rẹ̀, torí pé Ọlọ́run ò ní lajú rẹ̀ lẹ̀ kí ó ṣerú ọkàn bẹ́ẹ̀ níwọ̀sí. ohun tí Ọlọ́run wá ń pè wá fún lónìí, òun náà ni pé ká jẹ́ ẹni tí máa ń rántí oore. ká jẹ́ ẹni tí ó máa ń rántí oore nígbà tí à ń dojúkọ àwọn ìpèníjà kọ̀ọ̀kan. Ọlọ́run bẹ láàyè, kò sì yípo padà. ohun tí kàn fẹ́ ni pé ó ní ké pè mí, èmi yóò dáhùn, èmi yóò fi ohun ńlá àti ohun alágbára tí wọ́n kò mọ̀, èmi yóò fi hàn ọ́. tá a bá lè gba ọ̀rọ̀ yẹn gbọ́, tá a bá ké pe Ọlọ́run, ṣe bí ńgbà kan ṣe bóun ló ti ṣe wá lọ́pọ̀lọpọ̀ oore. sáà rántí ìgbà tá a rí jẹ, sáà rántí ìgbà tá a rí mu, sáà rántí ìgbà tá a rí ná, sáà rántí ìgbà tá a rí lò, sáà rántí ìgbà tá a dé gòríta kan tó dàbí ẹni pọ́nà pin, sáà rántí ìgbà tó dàbí ẹni pé ikú ó ń rọ̀ dẹ̀dẹ̀ lórí wa nígbà tá a wà nínú àkéte àìsàn. sáà rántí bí ọ̀nà àbáyọ, bí Ọlọ́run ṣe la ọ̀nà àbáyọ fún àwọn onírúurú ìṣòro wọ̀nyí. a bá wá rántí, a mọ̀ wípé Ọlọ́run wa kò sì yípo padà. Ọlọ́run kan náà lánàá, òun náà ni lónìí, òun náà ni títí ayé àìnípẹ̀kun. irú ayé wo wá lè ní wáyé. Àdìsá. láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. ètò kan mú ètò òun ní wọ́n bá sọ fún ẹ. orí ọ̀fẹ́ ọjọ́ òní. nígbà wo ni ètò náà? ní aago 6 tó kẹ́kẹ́.
sígbà wo? sí aago 6 àbọ̀ àràárọ̀ ní ilé iṣẹ́ ìmáwòrán. wọ́n ní ṣùgbọ́n nípa gbogbo rẹ̀, ìyẹn ni pé nípa gbogbo oore rẹ̀ tí à ń ti rí gbà, ó yẹ kí a mọ̀ bí a ṣe ń dúpẹ́. Nípa gbogbo ìṣẹ́gun rẹ̀ tí a ti rí gbà, ó yẹ ká mọ̀ bí a ti ń dúpẹ́. Nípa gbogbo oore rẹ̀ tí Ọlọ́run fi ń bẹ ayé wa wò, ó yẹ ká mọ̀ pé lótìtọ́ sì wà láàyè síbẹ̀. Nípa gbogbo májẹ̀mú tó dá fún Ábúráhámù, Áísákì, Jákọ́bù, àwọn ọmọ Ísírẹ́lì, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ibi ni wọ́n fi sú. Àwa ò gbọ́dọ̀ fi ibi sú Ọlọ́run, nítorí pé Ọlọ́run wa yìí ẹni tó mọ oore ni tí ń sì ń ṣoore. Nítorí náà mo gbàdúrà lórúkọ Jésù Kristi, a ò ní fi ibi sú Ọlọ́run, oore rẹ̀ kò ní fi wá sílẹ̀. Arákùnrin àti arábìnrin, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé nítorí eléyìí gangan ilé Ọlọ́run wá fi olórí oore ló fi ta wá lọ́rẹ. Kí sì ni oore rẹ̀? Ẹnikẹ́ni tó bá rí oore yìí gbà, ohun gangan ni mo mọ̀ wípé orí oore tó jù gbà. Ọlọ́run mọ̀ọ́mọ̀ ó fi ẹ̀mí ọmọ rẹ̀ lélẹ̀ fún ìwọ àti èmi tí mò ń sọ̀rọ̀ yìí. Oore kan tí ó tayọ gbogbo oore tí Ọlọ́run ṣe fún gbogbo ayé, òun náà ni Jésù Kristi ọmọ rẹ̀ tó rán wá sáyé kí ó lè kú fún ìwọ yìí, kí ó lè kú fún èmi. Ó ṣe wá lóore. Bíbélì sọ pé nígbà táwa sì jẹ́ ẹlẹ́ṣẹ̀, Jésù kú fún wa. Tí ó bá jẹ́ pé k'Ọlọ́run wo ìṣe wa, ìwà wa ni, kí ni ó ní láti ṣẹ̀ṣẹ̀ wá kú fún wa? A nílò rẹ̀, nítorí pé kí ni àwa wa fúnra ara wa la fọwọ́ fa jọ̀gọ̀ síra wa lọ́rùn. Ó ti fi ọ̀nà àti gbé ìgbé ayé ìrọ̀rùn ó ti fi hàn wá, ṣùgbọ́n àwa la kọ̀. Ẹni tá a bá sì ti jọ̀wọ́ ara wa fún gẹ́gẹ́ bí ìwé Róòmù ńlá dẹrú ẹ̀. Nípa eléyìí Ọlọ́run ò sì yípo padà, nítorí pé látìgbà tó ti bá bàbá Ábúráhámù dá májẹ̀mú títí di òní, májẹ̀mú Ọlọ́run kò yí padà. Májẹ̀mú tó bá ìwọ náà dá kò yí padà o. Ìwọ ni kó o kíyèsára bóyá àwọn nǹkan kan wà tó ti bá ọ sọ tó sì dàbí ẹni pé kò tí ì wá sí ìmúṣẹ. Rántí wípé àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ sẹ́yìn tó jẹ́ pé ńgbà tó kànkùn ọ̀run ilẹ̀kùn ṣí fún ọ, nítorí pé kíni, nítorí pé o wà ní ọ̀nà rẹ̀. Ohun kan tí Ọlọ́run kì í fẹ́ rí tí máa ń mú kí ìlérí àti májẹ̀mú rẹ̀ kó falẹ̀ tàbí kó tiẹ̀ mọ́ wá sí ìmúṣẹ, òun náà ni ìgbé ayé àìwà bí Ọlọ́run, ìgbé ayé ẹ̀ṣẹ̀. Bíbélì sọ fún wa wípé Ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀ àti pé ẹnikẹ́ni tí má tiẹ̀ ń dẹ́ṣẹ̀ ó ní ti èṣù ni. Ìmọ́lẹ̀ sì ni Jésù, òkùnkùn ni èṣù, ìmọ́lẹ̀ ni Ọlọ́run. Ẹnikẹ́ni tí ó bá wá sọ́dọ̀ rẹ̀, tí ó bá gbà nínú oore tá à ń sọ yìí, ó gbọ́dọ̀ jẹ́ ni ìmọ́lẹ̀. Jésù ní èmi ni ìmọ́lẹ̀ ayé. Ẹnikẹ́ni tí ó ń bá ń tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn bí kò ṣe nínú ìmọ́lẹ̀ ìyè. Gba Jésù sínú ayé ẹ lónìí, wàá sì ra àánú gbà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù, àpáta ayérayé, ọba àwọn ọba àti Olúwa àwọn olúwa, gbé orúkọ mímọ́ yín ga fún ọ̀rọ̀ ìyè yìí, nítorí pé ó ti ṣe wá ní ọ̀pọ̀lọpọ̀ oore sẹ́yìn, àwa sì jẹ́ ẹni tí ó rántí. Ǹjẹ́ tá a bá wá rí ẹnikẹ́ni nínú àwọn olùgbọ́ yìí tí ẹ ti gbàgbé oore tó ṣe sẹ́yìn, tó bá wá jẹ́ pé nínú ìpòrúru ọkàn ni wọ́n wà, nínú ìdojúkọ wọn, bí ẹni pé wọn ò lára, lónìí Olúwa kọ sí wọn, ṣí wọn níyè, rán wọn létí, kí wọ́n bá lè mọ̀ wípé májẹ̀mú tí ìwọ Olúwa ń bá ènìyàn àwòrán ara rẹ̀ dá bẹ̀rẹ̀ látòrí bàbá Ábúráhámù kò yí padà. Májẹ̀mú náà kò sì ní yí padà. Dá sọ̀rọ̀ wọn kí wọ́n ráàánú gbà. Jésù Olúwa wa, àmín. Tí a bá kíyèsí àwòrán yìí, a ó rí àwọn àmì méjì ní ìsàlẹ̀ rẹ̀, ìkan pupa, ìkan ó ń fi àmì ago hàn. Níbi pupa yẹn, jẹ́ ká tẹ̀ ẹ́ láti darapọ̀ mọ́ wa ká lè jọ mọ gbádùn Jésù Kristi. Tí ago yẹn, ẹ jẹ́ ká tẹ̀ ẹ́, a máa rán wa létí, ká pín fún àwọn ẹlòmíràn káwọn náà lè jẹ́ alábàápín nínú ìbùkún yìí. Yóò dára fún wa lórúkọ Jésù.